ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. a máa lọ sà lọ́dún tún láwàá yìí a sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run láti la ọdún ìjà láti rí ìbùkún àti àǹfààní nínú ẹ bá súre fún àwọn olùwòran wa tí wọ́n wù wá káàkiri àgbáyé. aláàkọ́ àkọ́kọ́ Ọlọ́run ní ọ̀tọ̀ oore tí ọgbọ́n kan sọ fún mi pé láàkọ́ ni mo kọ́kọ́ kó gbogbo yín sínú ọkọ̀ ìgbàlà torí pé bí ò sí ní ọkọ̀ ìgbàlà àwọn Sátánì náà padà pa á bẹ́ẹ̀ ni mo kó sọ sínú ọkọ̀ ìgbàlà tí mo sì darí yín sínú Kristi tí mo fi àmì Ọlọ́run sí lára pé kẹ́ ẹ rí Kristi kẹ́yìn gangan lè máa dùn rẹ̀ àṣẹ iná kó bọ́ọ̀lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo wá súre fún yín ọdún yìí bí ó ṣe di ọ̀pọ̀ mẹ́rù lọ kò ní dín in mẹ́rù lọ nínú ọdún yìí nígbà tí àwọn èèyàn bá ń sunkún ẹ̀yin ò ní sunkún bójú bá ń pọ́n àwọn ènìyàn ojú ò ní pọ́n yín ní orúkọ Jésù ẹ̀yin èdè nínú ọdún yìí ẹ di jíjà mo sọ̀rọ̀ àṣẹjáde ohun gbogbo tẹ́ ẹ̀ ṣe rí ní rere lórúkọ Jésù ẹ lọ ṣe mo gbàdúrà gbogbo Ọlọ́run gbogbo ìka àwọn ìka ènìyàn ní àkàtà yín kó lọ kó mú wọn so ẹ lọ kẹ́ ẹ lọ ga ẹ lọ kẹ́ ẹ lọ jẹ́ èèyàn ìwọ ìmọ́lẹ̀ tó tàn sí gbogbo àgbáyé à ń fẹ́ kó tàn lórúkọ Jésù ọyá kó tàn wá ìdákùbà sídá ṣídákùbà sáídá táìrìbọkùbà síbọ wà ìmá ṣíríbọkùbà sáìrìbọkùbà síbọ wà síndàyàmà káìlìbọ àtàbòlì kàṣìnàbàlẹkù gbogbo àwọn ayé tí Èṣù ti mú ó la tú sílẹ̀ kó lọ́kọ́ tú Ísírẹ́lì a gbé ọ̀pọ̀lọpọ̀ yín sí ipò àṣẹ kò sí ẹni tí ò lè ṣàdarí ní gbogbo omi tẹ́ ẹ wà lórúkọ Jésù ẹ lọ́ọ́kẹ́ lọ́ọ́dẹ́ pàṣẹ ní ìgbà gbogbo omi tẹ́ bá ti fẹsẹ̀ yín tẹ̀ kó lọ́kọ́ gbà á fún yín ohun tẹ́ bá fọwọ́ yín lé lórúkọ Jésù kó lọ́kọ́ gbà á fún yín gbogbo ẹ̀yin aláìsàn lónìí ẹ di ara yá ayé yín kó so èso ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn sí ayé yín Sátánì kò ní mú yín o Èṣù kò ní mú yín ògo Olúwa kó farahàn Jésù Olúwa wa.